connect this one with the Bluetooth for me. Thank you, darling. I'm sorry for disturbing you. The camera, don't mind the camera is so bad, but I just want to use this one because I want to use the other one. Eh? Oh, maybe this one I'm using. Let me open it up. Yeah, this is about the car that I give out the day of my birthday. The car right now is in Nigeria, about to present it to the owner. Right now, that's why I quickly, you can see my face, me, This camera is very, very dark. It's not good, but don't mind. Okay? The camera is very, very... You are now connected. It's very, very bad. So I want to... It's not going to... The chat is not going to be long, but you know what? Before that, let me quickly play... Ayinde Wasiu. Let me play... Auto-Bola, let's come. Yes, Thomas Yenko. EJ Colette. Somebody tag me this one. I don't want this tag. Remove tag. Confirm. Oh yeah. Girl. Mombo. Hello, Mr. Balo. Mombo, ẹ jẹ́ n ṣe video Mombo, mo ti wà lórí line Mombo. Mombo, mo ti ń bọ̀, Mombo, ẹ jẹ́ sáré jó for 2 minutes. Ẹ jẹ́ enjoy day. Kíni, ẹ jẹ́ enjoy day. Ẹ jẹ́ enjoy day jàre. Mombo máa pè yín sísìn 2 minutes. Ẹ jẹ́ enjoy day. 2 minutes. Ẹ jẹ́ enjoy. Ilé lára. Awadi baba do.
And then they see. And then they see. Àwọn èèyàn pè mí. Ẹ lásìkò mi. Please charge. Yeah, shut up, Daddy. But more than that. DJ Colette. Go girl. Yeah, my God. This DJ, I love this DJ. Mo like gbogbo tó cook together yẹn. Ó ṣe kíni, ó ṣe dáadáa. Bẹ́ẹ̀ni. Ó ṣe kíni, ó blend, ó ṣe kíni, ó dùn, ó bam bam. Bẹ́ẹ̀ni. Yes, let me call now. Let me just go straight to the point. Let me pray first. Father, in Jesus' name, my daddy, my Lord, I say thank you for this moment and for this hour, for everything you have done. Thank you, Lord, because you are the God that started a good job and you are perfect it right now. Glory, 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 honor, adoration be unto you, Lord, and my daddy. My Savior, you are the giver of all good things. Daddy, I say thank you. I worship you, Lord, because you bless these people. Thank you, Lord, because you use me to do this, oh Lord. Father, I thank you because you are going to bless me too. You are going to raise people, good people that are blessed. You are going to raise them also for me to bless me. Daddy, I appreciate you, Lord, because you are God. For in Jesus' wonderful name I pray. Bó ṣe ń gbé mọ́tò náà lọ kò ní fi jam tó wá fẹ́ tà yóò rówó gidi lórúkọ Jésù, kò ní kábàámọ̀ lórúkọ Jésù. Bí mọ́tò náà ṣe máa wọnú ilé wọn, àlàáfíà kò wọnú ilé tó bá wọ̀ lọ, ayọ̀ ìbùkún ìgbéga kan máa ga sí ní orúkọ Jésù. Ọlọ́run, torí pé láti ọkàn mi wá lèmi ṣe léyìí. Ọlọ́run jọ̀ọ́, orí àtọkàn wá, orí àtòkè wá, orí àti orí tó ní agbára tó jọjú orí mi, tó ju charisma mi lọ, tó ju ìpè yín tí mo bèrè lọ́dọ̀ rẹ̀. Ọlọ́run ṣe fún mi financial breakthrough. Olúwa jẹ́ tèmi. Lord, can support me suddenly also. Lord, can support me to the realm of financial breakthrough. Èmi ò ní kú nínú ọdún yìí. Àwọn olólùfẹ́ mi àti gbogbo ọmọ tí mo bí àti gbogbo àwọn ẹbí àtàrà mi lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí o. Jésù agbára wa. Mọ́tò yẹn kò ní lásìdẹ̀, ò ní fi pa ìwọ̀n, ní fi pa ẹ́ o. Kò ní di pósí ẹ̀ in Jesus' name. Amen. Yes, let me call now. I just want to do because once I come on time because there's no time in Nigeria because one for any movement late last year. So now, one they need time púpọ̀. So I want to show it to you for the we're going to one man hand over. Bó ṣe fẹ́ file wọn lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ ni, let me call the person directly. Ẹni yẹn ti send ẹ̀ sí mi. Mọ́tò náà lélẹ̀. You can see. You can see that's the car, but I want to call the person directly right now. Video. Yes, I'm calling video right now. The winner of the car now, I'm calling the person. Oh yeah, pick. Yes, that is it. Oh yeah, we just worry. You can stay by the side. That's the car. I'm doing video chat now. Oh yeah, talk. Also, people want to hear you. Show ba, Sheori. He's not talking loud. He's not speaking. This is the winner of the car. Yes, this is the winner of the car right now. This is the winner of the car. So, mo de fẹ́ kó sọ̀rọ̀. Yes, okay, that's the paper. Those are the document of the car, you see. Oh, ṣé ti rí ẹni tó win mọ́tò náà lélẹ́yìí. So, Ọlọ́run ni tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni a sì rí bẹ́ẹ̀. Ọba tó máa ń wí bẹ́ẹ̀ tó sì máa ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ni. The way he said, he only give, you know, gbogbo ohun tó bá only give. You know, a lot of people wọ́n sọ fún mi wọ́n ní kò sí mọ́tò bẹ́ẹ̀ ni, but Ọlọ́run sọ pé kí n ṣe nítorí pé tó o bá ti yé nà níbẹ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run. Òun nìyẹn mo fẹ́ kó sọ̀rọ̀ kẹ́ gbọ́. Tolúwa ni mí. He's not talking now. I want these things to talk. Eh? Not this one. I'm talking about this one. You understand me? Hold on. I just want a few minutes. Ele kò ní pẹ́ tá máa fi parí iṣẹ́ àtìlẹ́ because I have a lot of things to do today. One of my sister for a long time, ọmọ àbúrò mọ́mì mi, you know, a lot of àwọn ọmọ tó ti sọnù. Ọlọ́run ò ní jẹ́ kán sọnù. Tó jẹ́ pé we lose contact ló ń jẹ́ bẹ́ẹ̀. We about to we see ourselves again. And one of my junior sister, my baby sister, celebrating her birthday today. My blood, my person. Yeah, ọmọ ilé mi. Yes. So you cut it off. That's it. Video ni mo fẹ́ ṣe. I want to do video ni mo fẹ́ ṣe. I want to do video.
Why is it not ringing again? Why do you off your phone? Don't switch on. It's not ringing. Let me call. Ẹni tó bá mi present ẹ fún wọn. Video mo fẹ́ ṣe. Video mo fẹ́. I want video. Ẹni tó bá mi present wọn. The dealer tó bá mi present ẹ fún wọn. Yes. Mi ò fẹ́ sá, mi ò fẹ́ ṣe òfèsì yín. So mo fẹ́ kí ni ó ṣẹlẹ̀ báyìí? Ẹ ti fẹ́ gbé fún wọn àbí? Bẹ́ẹ̀ ló ti fẹ́ gún mọ́tò bá lọ. Okay. Ẹ ti kó gbogbo ìwò náà dẹ̀ ti ṣe but ẹ jẹ́ kí ẹ gbé fóònù fún Kẹ́mi wojú ẹ̀ káwọn èèyàn rí lórí ìtọ̀dọ̀ yín báyìí pé so. ẹ̀yin àti ẹjọ́ sọ tó bá jẹ́ kóhùn ni ẹ jẹ́ kí n máa dùn àbọ̀ tó bá jẹ́ kóhùn ni ẹ jẹ́ kí n máa dùn àwọn ẹ bá lẹ̀ bẹ̀kẹ́ àti ẹjọ́ máa sọ. ẹ jẹ́ kí n fún ẹ fún ní fóònù kí n rí ìpóhùn náà ló wà lọ́dọ̀ yín. tèmi oníwọ̀n àti ìjọ sọ̀rọ̀ àti ẹ̀kọ́ ní ti yá. ok ẹ jẹ́ kí n stop ẹ dẹ́ kí n pe òun fúnra rẹ̀ mo ń pè é nọ́mbà ò lọ nísìnyí and I want mo dẹ̀ fẹ́ kí mo. ẹni kò máa ṣe fídíò kọlù pọ̀ inú àlùlé òun ṣe fídíò kọlù. ok princess ẹ ti wà too aggressive Mr. Balu ẹ lọ try kẹ change. nọ́mbà yẹn o it's not ringing. Why is it not ringing? Ọlálékan fi fóònù ẹ tó bá ń wò mí fi sí agbúdọ̀ rí jẹ́ káwọn èèyàn rí iṣẹ́ mi pa ti sọ níjọ́ yẹn lọ́hùn-ún pé wọ́n gba mọ́tò yẹn tẹ́ bá dẹ̀ ti wà nínú ẹ̀ tẹ́ ti fẹ́ máa lọ love ẹ jẹ́ ká rí Lékan is not ringing o. What is jealousy? Somebody say jealousy. Jealousy of what? If you want to buy car from me. Eléyìí tá fi tọrẹ yẹn. So buy car from me. A kò fẹ́ kó àwọn èèyàn rí ni but the phone is not ringing right now. The man, I don't know what. This is that's the car. Ṣàmọ̀ pé wọ́n ṣe gbédé ni. Ṣàmọ̀ pé Tòkunbọ̀ a lot of dirty things tó wà nínú ẹ̀. Ó ń rèé kẹ́lẹ̀ mọ̀. This is it. But mo fẹ́ kí ẹni yẹn sọ̀rọ̀. I want the person to talk into the camera. But right now it's not picking. It's not ringing. Yes, but it has to ring. And then here there, mo ní kó máa gbé phone fún sìn. Kò gbé phone fún. I don't know why Mr. Balo is behaving like that. I don't know. I don't know. It is Mr. Balo ringing sìn. Di Mr. Balo ringing but àwọn náà ò tí gbé. Ẹ bá ń gbé phone fún ẹni yẹn. Ẹ jẹ́ ń rí. Ẹ jẹ́ kó. Princess èmi ò sí di mọ́tò òun ló wà ní mọ́tò ẹ̀ ó dẹ̀ sọ pé òun ti yà fún yín èmi ò mọ kankan nípa ọ̀rọ̀ yín àti ẹ̀ olóhùn wà ní mọ́tò èmi ò sí di mọ́tò tó bá jẹ́ pé òun ni kémi àndófà mọ́tò kùn bá yẹ sọ pé òun ni kẹ́yìn àti ẹ̀jọ̀ tó ọkọ̀ tẹ́ wá fẹ́ sọ. Nọ́mbà fóònù ẹ̀ ò ríǹgì. Jèbí ó wà fún wa pé òun àti ìjọ sọ̀rọ̀ pé òun àti ṣé òun lè fẹ́ gbé mọ́tò fún Princess. Ẹ jẹ́ kí n rí ojú ẹ̀ ní ẹ̀gbẹ́ yín Mr. Balo ẹ má bínú. ẹni kò ní fóònù ẹ pé ẹ sọ fún kó fi fóònù ẹ kó fi fídíò fóònù ẹ pè mí. ẹ sọ fún ọ̀dọ̀ yín ló wà torí kọ́rùn yín ba lè mọ́ náà àti ẹ mọ̀ ẹ ṣáà mọ̀ bẹ́ẹ̀ pé a bá ṣe ń sọ̀rọ̀ lórí Facebook. ẹ̀yin àti ẹni jọjọ tó bá sọ pé òun kò tí nǹkan tó kàn yín pẹ̀lú yẹn mọ́. àní kẹ́ ẹ jẹ́ kó ẹni kó pè mí lẹ́gbẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ yẹn kò sí nǹkan tó kàn yín but at the same time ó ṣáà ẹ ṣáà gbà tẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀ sí pé mọ́tò yẹn wọ dẹ́mọ́rẹ́jì ó ṣe gbá ẹ ṣáà bá mi sọ ẹ jẹ́ kí n wà ń bẹ́ ẹ jẹ́ kí n rí lẹ́gbẹ̀ẹ́ yín ẹ jẹ́ rí lẹ́gbẹ̀ẹ́ yín Mr. Balo kò ṣe nǹkan kan ẹ ti kó fún mi ò lè purọ́ ẹ lè purọ́ ẹ jẹ́ rí lẹ́gbẹ̀ẹ́ yín sà ẹ má bínú sà Mr. Balo ẹ má bínú. ẹ pè ẹni kó pè mí kó tó máa lọ kẹ́ tó fún kọ́kọ́ ẹni kó pè mí. Ní fídíò yẹn bẹ́ẹ̀ ni ẹni kó pè mí. Ní fídíò yẹn kó pè mí fídíò yes torí etí tó bá gbà lọ máa gbá bọ̀ àwọn èèyàn wà lórí bíbà. Mr. Balo you are too small ẹ lè rí mi lẹ́ẹ̀kan lórí fídíò pé mò ń jó. Mr. Balo please now ẹ má dá lóhùn ẹ má dá máa yẹn lóhùn. Ó ń wò mí wọ́n ti ní agídíjọ àti sọ̀rọ̀ wọn náà sí wọn ò fẹ́ wà o. Yes, the people just want to see it. You see, that is it. You collected the car. Ẹ tó bá ti fún ẹ ní kọ́kọ́rọ́. This is the car. This is
Please speak, talk. Lẹ́kan àwọn èèyàn fẹ́ gbóhùn ẹ. Hello ma. Hello Lẹ́kan. Ṣé o ti gba mọ́tò yẹn wọ́n ti fún ẹ? Ṣé wọ́n ti fún ẹ ní kọ́kọ́rọ́? Yes ma, mo ti gba key mi le. Okay, and you are going. Okay, it's confirmed, you get it. Okay, good luck, best of luck. Lórúkọ Jésù, o kò ní pa ẹ́, o ní dáràn, ibi ò ní bá ẹ. Wọ́n sì ní go after you. Kò ní kábàámọ̀ bó ṣe ń lọ yẹn. Mo ti pray for you the other time. Also, I pray for you today. You are blessed in Jesus' name. Okay, go in peace, go well in Jesus' name. Yes. Wọ́n fún ẹ ní àbí báwo ni? Yes ma, yes ma. Yeah, okay. Who gave it to you? Ṣé Auto-Bola ni àbí ta ni àbáwọn group àbáwọn kan? Auto-Bola Fọláṣadé. Okay, Bola Fọláṣadé, Auto-Bola, aka Auto-Bola. Thank you, God bless you. That is it. Oshe, you can go now. Bye-bye. So, ojú ọmọ the young guy tó gbà náà ni ẹ̀rí yẹn. So, gbogbo mọ́tò yẹn ó ti yà sí mi to be kindly. So, ìyẹn bó ṣe jẹ́ nìyẹn lénìí. Ó ti gba mọ́tò. Ó ti gbà. So, it's not until you are blessed. I mean, it's not until you have billion, you have millions of dollars before you can bless somebody. And tó bá bí igi tó dára kò kí ń so èso burúkú kò kí ń so dáradára, igi burúkú kò kí ń so dáradára. So giving is not until tí gbogbo ilé ẹ̀ bá kún fún wealth kó tó give. You know, even you know the people that give is also during lack tí I give. You understand me? This is what also nígbà yẹn lọ́hùn tí mo ṣe nígbà tí Súlẹ̀ Alámàlẹ́kà wá lé mi àmì tó wá tí mo promote ẹ̀ tí ó tọrọ ago lọ́wọ́ ẹlòmíì wọ́n disgrace ẹ̀ lójú tèmi ó dàbí taboo mo ní mara ago yẹn fún bẹ̀rù pé bóyá kò ju $1,000 but ago yẹn ó going to almost $6,000 to $7,000 bí $500 or $600 $1,000 nígbà yẹn so but àwọn èèyàn sọ pé irọ́ kì í ṣe léyìí ni first one tí máa ṣe if you God bless me more than this that will not be the last one tí máa dẹ̀ ṣe I mean it and I say it if you God bless me because oníkálukú ló ní nǹkan tọ́lọ́run wá sí ayé fún kò ṣe fún àwọn èèyàn kan lè sọ pé bóyá kò náà ìsáwọn kan but in tọ́lọ́run bá lóhun mi sí òun náà ni máa ṣe ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn so those who are close to me they know so if people don't give me I give but mo dẹ̀ mọ̀ pé bí Bible sọ fún mi pé only give it shall be given back unto you èmi mọ̀ pé when God want to return he want to bless me back he's going to do it more than the way tẹ́mi ṣe lọ èmi dájọ́ ni mo yá Ọlọ́run ní àwọn nǹkan yìí ó dẹ̀ máa dá padà fún mi tí bá kà á tó bá jẹ́ pé mọ́tò 3 àbí 4 ni mo ti fi tọrẹ lọ́jọ́ tèmi ti dáyé àbí 5 Ọlọ́run bá fẹ́ dá padà fún mi á dá padà fún mi 1,000-fold so ìyẹn mi pé 5 times 5,000 that's bó ṣe máa dá padà fún mi nìyẹn I know pé Ọlọ́run tó dẹ̀ dá ìkólọ sí òní padà Ọlọ́run ló máa ń ṣe ó máa dá ìkólọ gbogbo orin tí Ọlọ́run àmì tí àwọn ọ̀tá gbà lọ́wọ́ mi ó máa dá gbogbo ẹ̀ padà fún mi so mo kàn fẹ́ kẹ́ ẹ rí ni kò yẹ kí n tí wá síta mi rẹ̀ ń fi fóònù eléyìí mi ò kí n fi ṣe ṣáà but eléyìí ni nọ́mbà wọn wà tí mo lè máa fi ń pe àwọn customer mi àti àwọn èèyàn tó bá dear to me somehow so lórí fóònù yẹn náà kẹ̀dẹ̀rẹ́ ni máa ń lò many times láti fi ṣe ṣáà ó máa ń jẹ́ kí face mi bright eléyìí ń ṣe iPhone ni mò ń lò but face yẹn máa ń look somehow mi ò mọ kan tó ṣe camera ẹ̀ so mi ò dẹ̀ kí fẹ́ face mi kó máa look somehow so kò rí gbé colour mi jáde but we thank God for today that is the person tó gbà yẹn so in tí Ọlọ́run dẹ̀ sọ fún mi kò ṣe pé a ṣe láti fi oppress àbí a ṣe láti fi jẹ́ kí ẹlòmíì kó lè máa ṣe bẹ́ẹ̀ àmì kí ẹlòmíì lè fi bákan pé àlówó no I'm telling you right now my business is not yet back but I know very very well and I'm very sure in the Lord that everything tó jẹ́ blessing tó bá ti depart tẹ́lẹ̀ it will come back because giver never lack ní Bíbélì sọ ohun tó bá dẹ̀ ti fi tọrẹ he is coming back to give you back the same thing tó ju ìyẹn lọ so mo yá Ọlọ́run lówó and kò dẹ̀ ń jẹ gbèsè he will pay me back surely thank you very much for this morning. So thank you very much for this morning òun nìyẹn ẹni tó gba mọ́tò yẹn nìyẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ṣàmì pé tí mọ́tò bá ṣẹ̀ṣẹ̀ dé àwọn ìdọ̀tí mọ́tò gbogbo nǹkan tí wọ́n jẹ tí wọ́n kọ́ tó ti pa àrà náà bóyá ní option àbí ní anywhere so it's going to be inside òun lẹ rí yẹn so that is it ẹni tí ẹ̀dẹ̀ rí sí náà tó lòwò fẹ́ bá mi sọ̀rọ̀ bàálò yẹn mo ti máa ń sọ̀rọ̀ ẹ̀ dáadáa lórí Facebook ń bí òun náà lájọ ń ṣòwò àtijọ́ ń ṣòwò for long time òun náà ni mo ti sọ̀rọ̀ wọn dáadáa mo ti mọ̀ wọ́n for long time so lára àwọn ẹni tí mo kọ́kọ́ bí mo mọ̀ tí ó connect mọ́ tó jẹ́ ọ̀gá gbogbo wa tí ń ṣe bọ̀dá Wálé very nice person
wọn ti invest sínú ayé mi but wọ́n connect mi through wọn ni mo lè sọ pé mo mọ̀ nípa iṣẹ́ mọ́tò yẹn tí bá dẹ̀ máa ka àwọn ọ̀gá pé tí èèyàn kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ ó ṣe náà àwọn bàálò yẹn náà is one of them àwọn bàálò ló ń pè mí báyìí àwọn bàálò yẹn náà nìyẹn Mr. Balo. Hello, princess. Sir. Màmá gan ti dé bíbá ẹ̀wọ̀n láwọn ń bọ̀. Màmá náà ti débẹ̀. Ẹ̀wọ̀n ti bíbá ẹ̀wọ̀n láwọn ń bọ̀ fún àwọn afẹ́sẹ̀ àìdè báńkì. Ok, kí ni wọ́n tún fẹ́ lọ ṣe ń báńkì? Ok, no problem. So àwọn náà tó bá ti dé wọ́n fẹ́ gbé ẹrù tí mo sent sí wọn mi. Ẹ ní sùúrù princess Yẹmí kan sọ ẹ̀wọ̀n èdè lọ́wọ́ adébí nígbà wọlé nìkan jẹ́ kan pé ṣé ẹni ẹ ló ní mọ́tò yẹn? Bẹ́ẹ̀ ni òun ló ní. Ok, o ti fẹ́ gbé nǹkan ẹ̀ máa lọ o. Yes, ẹ ṣé sir, God bless you sir, ẹ ṣé. Ẹ ṣé gan ni, yes sir. Yes, mọ́mí náà ló ń fẹ́ wá gbé nǹkan, ẹ ṣé gan. Ok. Ok, this one time. So òun nìyẹn wọ́n ní ó ti fẹ́ máa gbé mọ́tò ẹ̀ lọ. So n tí Ọlọ́run ní kí n ṣe ni mo ṣe o torí àwọn ẹlòmíì máa wò mí wọ́n wò pé Auto-Bola yìí ṣé kì í ṣọ̀dẹ̀ lélẹ̀ báyìí dídìrín lélẹ̀ yìí ẹni tó ń pariwo pé òun ò tí ì jẹun this is me for you bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ ṣàlàyé bàbá tó bí mi náà he always put smile on people's face and mo dẹ̀ gbọ́ pé kò sẹ́ni tó pa o kò sẹ́ni tó lè pa bàbá tó bí mi ẹni tó bí mi biologically kò sẹ́ni tó lè pa ṣó ti yé bẹ́ẹ̀ náà dẹ̀ ni giver never lack èmi ò give nítorí pé nísìnyí báyìí for people to give me back èmi àti ẹni tí ó ti connect mọ́ ẹni yẹn tó jẹ́ pé àjọ close mọ́ra wa ẹnìjọ́ mẹ́ta tínú bá bí mi I talk but èmi mi ò mean any harm to anybody but it's good to do good ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn so don't block people okay tó bá block èèyàn ìwọ tó bá ti lawọ́ sọ́nà báyìí tó bá ń tawọ́ sọ́nà fún yàn pé kó má kọjá ìwọ náà ṣọmọ ìpójú kan ló máa wà because you focus attention on that person tó fẹ́ block so allow people to free tí wọ́n bá move other will move when other people move so when you move other will move so náà ni wọ́n sọ fún mi pé sì pé màmá náà mom sí mi so torí nínú container yẹn mo pack àwọn kankan fún mom sí mi no I don't need to say that here but some people wọ́n máa sọ kò tọ́jú ẹbí kò tọ́jú ara ẹ̀gàn lè oníkóyin má dùn mo mọ̀ pé ọlọ́run little tí ọlọ́run ṣì fún mi ó dẹ̀ máa fún mi ní nílá ṣó ti yé yín bẹ́ẹ̀ I know I try to lánàá nǹkan tó dẹ̀ jẹ́ kí n send owó sí àwọn èèyàn lánàá ní pé mo ń ṣe ọbẹ̀ wọ́n dẹ̀ sọ pé kò sóúnjẹ nílùú Nàìjíríà àwọn a lot of people are crying and mo dẹ̀ ṣe ń ṣe ọbẹ̀ yẹn a lot of people ló máa ro a lot of things lọ́kàn ó lè pẹ̀lú nǹkan tó jẹ́ kí bọ̀bọ̀ kan pè mí lánàá pé can I be your husband mo á pè mí you understand me ó lè máa wò pé lady ń sóúnjẹ o owó wà lọ́wọ́ lady no I don't need people like that and I don't need gbogbo game orí burúkú no I'm not a game player that play on people's intelligence I'm a straightforward person very transparent bẹ́ẹ̀ ni hold on mo fẹ́ ṣe nǹkan kan nísìnyí mo fẹ́ ṣe nǹkan kan mi ò ní ẹ̀ mọ́ o but mo fẹ́ ṣe lénìí mo fẹ́ ṣe nǹkan kan sìn ẹ má bínú just wait for me a minute ẹ má bínú I want to do it mi ì dẹ̀ ní sọ fún nǹkan tí mo fẹ́ ṣe. eléyìí ò ní jẹ́ ìpè direct ní orí nọ́mbà mo fẹ́ pe ẹni yẹn mi ò ní sọ ẹni tí mò ń pè because ibi tí ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀ bẹ́ẹ̀ ni nílé ayé ìtabádẹ́wà let your yes be yes and your no be no ṣó ti yé bẹ́ẹ̀ yẹn be nice be good bẹ́ẹ̀ ni be nice be good. Love you too thank you. Oúnjẹ tí mo sè ní àná yẹn. Okay. Hello, Mr. Perez. Good morning. Good morning. Yes, please, I just want to tell you that, please, if after this lockdown or after this coronavirus, those few people that you have their documents with you and their money, if you cannot do it for them, please, can you please refund the money? Any amount you can get, I can work and pay back because I don't want anything to tarnish my name. I don't want people to say that he collected their money, he didn't do visa for them. Many people calling me for that visa. Since that one flop, I never collect money and I tell people I don't do visa because you told me you can do it. And this one, all those money they gave me, I gave it to you. And now things are not working fine. I hope when this lockdown go, if anything is not being done, please look for their money and let's pay them back. Okay? I don't want anything to tarnish my name. One of my proverb, in my language, used to say that good name is better than
gold and diamond, you know. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Okay? Oh, please. Okay. So, as I told you last time, I have the record that for money that you give to me, I will give you back. Okay. Okay. Oh, no problem. All right. When the down come, you come. I have a record in my computer. I will give you. When I will give you 1 time or I'll give you 2 times. Okay. Okay, if you're going to give 1 time or 2 times, okay. Yeah, we just need to. Okay. All right. Just do like that, no problem. Thank you. Thank you very much. All right, bye. No problem. Ohun lẹ́gbọ́n yẹn, many people ló máa ń try láti àwọn ẹ̀ máa ní kàn pè mí ẹ̀ ṣe ń ṣe visa. No, even kí wà nínú ilé kó má sí owó, kó má sí oúnjẹ. Ọlọ́run ò ní jẹ́ kí lèmi má sí oúnjẹ ò lórúkọ Jésù. Torí Ọlọ́run ti mọ̀ọ́mọ̀ kó tó gbé mi wá sílùú Canada. Ó ní pé ó sọ nǹkan kan, wọ́n ní Ọlọ́run mú olódodo lọ síwájú ọjọ́ ibi. Kò ń ṣe lọ sí ipò kú. Lọ kúrò ní ibi tó bá máa le fún ju bó ṣe wà lọ, ó máa mú kó tẹ̀síwájú. Ọlọ́run kó ṣe yín ní olódodo, kó ṣe mí náà ní olódodo continuously. Be nice, be good to people. Don't play crook brain. I hate people. Kò sí kó jẹ́ ọmọ ìyá mi, kó jẹ́ ìyá tó mi, kó jẹ́ níbọ̀ tó bá ti ń play crook brain, tó ń lo crook brain. I don't like you. I love people that is transparent. I love people that is honest. I love people your yes should be yes, your no should be no. Okay? My mom. Hello, mommy. Hello. Oh. No. No. Kò sí kankan tí wọ́n fẹ́ mú ńbẹ̀. Mami, ṣé mami ló ń sọ̀rọ̀? Ṣé mommy ló ń sọ̀rọ̀? Èmi ni mo ń sọ̀rọ̀. Okay, kenu ya mo gbe nínú rẹ̀. Ẹ sine kankan títí an àrùn tí rẹ̀ mo ka dín ẹ̀gbẹ́ kan. Ìwọ wọ́n lè nínú box yẹn, ìyẹn ó nẹ́. Ẹ̀yẹn nǹkan tí mo sọ ní èdè Ìkàrẹ́ jẹ́ n tún sọ padà. Mo ní nǹkan tó wà nínú box yẹn. Àwọn ló ní ẹ̀yin lẹ ní ẹ má tú gbà tó ti jẹ́ ìfúnra yín lẹ lọ́bẹ̀ tẹ́ lọ ṣé fídíò yín ṣé kí n ṣe fídíò call kí n fún wọn kàn fi wojú yín bóyá wọ́n ń bọ̀ okay tó bá ti ń bọ̀ lọ́dọ̀ yín báyìí sìn káwọn fi fídíò call pè mí kí n rí ojú ẹ̀yin àti àwọn náà torí pé mo mọ̀rí tìdáhùn náà fi wà very careful. Ta ló wà yín lọ ta ló gbé yín lọ bẹ̀ ta ló wà yín ta ló wa mọ́tò yín. What? Hello? Yes, mama. Jẹ́ kí ẹ jẹ́ pè wọ́n, ẹ jẹ́ court kí n pè tiwọn. Ẹ má jà. Gbà tó ti jẹ́ mama ẹ jẹ́ n pè Mr. Balo. Gbà tó ti jẹ́ mama mi fúnra wọn ló lọ bẹ̀. Kàn má jà, kò nídìí kàn jà lójú wọn for what? What for? Tó bá jẹ́ pé wọ́n bẹ̀yàn lọ ńsìn mom sí fúnra rẹ̀ ló lọ. Tó bá jẹ́ pé wọ́n bẹ̀yàn lọ ńsìn má ní kàn jà. Kò nídìí kàn fẹ́ jà fún. Mr. Balo gbé. Wọ́n gbé. Mom sí mi fúnra wọn ló lọ. Okay, wọ́n kọ̀ tiẹ̀. Jẹ́ n tún pè wọ́n. Jẹ́ n pè mom sí mi. Wọ́n ò gbúdọ̀ ṣí. Kí ló fẹ́ ṣí fún? Gbà tó ti jẹ́ mom sí fúnra rẹ̀ ló lọ. Wọ́n ò lè ṣí. Kí ló fẹ́ ṣí ẹrù wọn fún? For what? What for? Hello. Yes, mommy. Hello. Mami. Ṣé ẹ má ṣí ìgbà tó ti jẹ́ ìfúnra yín lẹ wà ńbẹ̀. Mo ń pe nọ́mbà wọn ò gbé. So, kí lẹ má ṣí o. Kí lẹ fẹ́ ṣí fún? Ẹrù yín aṣọ yẹn ó bẹ àti fóònù àti. Mo ní kí ni wọ́n ní kẹ́ ṣí fún? Mo ní tó bá ti jẹ́ ìfúnra yín lẹ lọ bẹ̀. Ẹ má ṣí. Ṣùgbọ́n tó bá ti jẹ́ èèyàn ló lọ kàn ṣí. Ẹ má jà. No, mommy ẹ má jà. Ẹ má jà Mr. Balo ẹ má jà. Sá. Ṣebí mami nìyẹn. Ẹ jẹ́ kí n wojú wọn ṣebí mami fúnra wọn ló lọ bẹ̀. Ṣebí mom sí mi mami fúnra wọn nìyẹn. Mami nìyẹn. Mo wọ́n. Gbà tẹ́ ti mọ̀ wọ́n yẹn ẹ má jà àwọn fúnra wọn ló lọ bẹ̀ kò ní ìdí. Gbà tí wọ́n ti jà ẹ má jà. Yes sir. Ẹ ṣé sir. Ẹ má jà. Ẹ ṣé Mr. Balo. Thank you. Wọ́n ti jẹ́ kẹ́ rojọ́. Àwọn grandchild kí lẹ kó wọn ẹni wọ́n ròyìn lẹ́jọ́ ẹ má worry. Wọ́n mọ̀ pé wọ́n ti cut èmi mọ̀ pé wọ́n náà wọ́n ti cut for. Wọ́n sọ̀rọ̀ lábẹ́lẹ̀ wọ́n mọ̀ pé wọ́n ti cut pé wọ́n ti.
Mọ́mí sì máa ń sọ̀rọ̀ bí ọmọ kékeré bí àwọn ọmọ Ọbalẹ́ndé. Oh my God. Ẹ dúró. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé. Ẹ já gbogbo láìlọ́nà rẹ̀ kúrò bọ̀tẹ́ ẹ máa kí ni ọlọ́pàá máa ṣe fún yín. Auto-Bola. Thank you. Ẹjọ́ tí wọ́n bá sọ̀rọ̀ mi bí fẹ́ jó come and waste owó mi. Wọn ò mọ̀ pé wọn ò tí jà. Yes. Ní èní mo fẹ́ celebrate bóyá tí n bá ti lọ máa padà wá ni but nísìn mọ sí ò tí wọn mọ̀ pé wọn ò tí kọ́ tó wọ́n ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ wọ́n ti wà ní mọ́tò wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n bá wọn grandchild wọn sọ̀rọ̀ wọ́n mọ̀ pé mo sì ń gbọ́ wọ́n mọ̀ pé mi ti cut ẹ wo bó wọn ṣe love you ma love you too thank you mọ́mí ò mọ̀ pé mo jẹ́. Momsy, you will live long, mommy. Thank you, amen. Also, large hearts, love, sister. Thank you, Also, BOLALIVE. Thank you, mommy. Thank you. God bless you. Those of you that celebrate me, pọ́n mi lélẹ̀ ní. Ọlọ́run á bá mi pọ́n yín lé. Ọlọ́run ò ní dójú tì yín. Ìyà ò ní jẹ yín lórúkọ Jésù. Orúkọ tí ò ń ṣe tí wọn ò ní ra mọ́ yín. This is me. I've been doing that since mo ti grow up. Mi ti dàgbà tí mo ti máa ń ṣe. Because you know what? I've been in need. Mo ti suffer dáadáa. Mo ti sunu ọjà. Mo ti jẹ̀yà gan. So when I see people that go through pains that tó bá ń lack nǹkan kan tèmi dẹ̀ wà in position to do it, I always do it. Kò ṣe pé bóyá mo ṣe láti sọ pé mo fẹ́ fèsì wọn àbí mo ṣe láti sọ pé wọ́n jọ̀rẹ́ mi àbí mo ṣe láti sọ pé mo fẹ́ gba àkọ́kọ́ lọ́wọ́ wọn. This is me. Okay, but nǹkan tó kàn ṣẹlẹ̀ nípa ti àwọn tí gbogbo àwọn tí mo dárúkọ bí àwọn MC àǹkó gbogbo àwọn tí mo dárúkọ yẹn wọ́n rí mi bí ọ̀dẹ̀ làwọn pè mí wọn ò dẹ̀ mọ̀ pé that have been in my system. The God created me with those things. It's a gift from God. Ọmọ àti Bímbọ́lá, God bless you. Ọmọ sísá mi náà nìyẹn. Ilé kan lájọjọ gbé lọ́balẹ̀ but they are all living, they are big people now, big woman. Àǹtí mi náà, that my sister live in London. Wálé òun àti Ṣọlá ni wọ́n jọjọ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ láti kékeré wọ́n ìjọ wà títí ẹ̀bọ̀ tó ń wà ní London ó ní marry tó bá rí àwọn ọmọ yẹn wọ̀nyẹn lẹ́ni wọ́n máa dàbí brother mi but àwọn ọmọ mi ni wọ́n so ẹni tó ṣe love fún mi tó ṣe like ń sìn náà you see ẹni yẹn ó mọ mọ́mì ó dẹ̀ mọ òun mọ́mì ó mọ̀ ń sìn ó mọ mọ́mì because we stay together so èmi ò dẹ̀ ń purọ́ ilé tá a gbé ní Ọbalẹ́ndé yẹn but you can start from ibi kékeré so ti yẹ yín bẹ́ẹ̀ kọ́ lóun dẹ̀ ṣe padà kó wá gbé yànga mo ti sọ rí pé gọ̀lúgọ̀ yẹn ó pè mí ó ní ọmọ alámàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní ó ló ti wá dẹni tó ń ta mọ́tò mo lọ́mọ ẹlẹ́ran tóun náà padà wá ṣe kiri tó wá dẹni tó ń ta àmì tó wá ń ṣe tíátà so ìyá ẹ̀ tatarí ìyá ẹ̀ teporí ìyá ẹ̀ tagbárí kò má ta o kò dìtàmì ibi tó lọ èmi ò tí ì débi tí mò ń lọ báyìí mo sì ń tẹ̀síwájú because mo mọ̀ pé mo ti ṣe àwọn oore sẹ́yìn Ọlọ́run á dẹ̀ wọ ọlá gbogbo àwọn tí mo ti dì nínú àwọn tó ti jẹ epo tó ń jata mi tó yẹ pé wọn ò tún mọ̀ọ́re fún mi àwọn tí mo fún lówó lọ́jọ́ tẹ́bi tí wọn ò ní àwọn tí mo ra aṣọ fún lọ́jọ́ tí aṣọ ò sí lọ́rùn wọn àwọn tí mo gbà sílé níjọ́ tí wọn ò rí lé gbé àwọn tí mo fún mọ́tò tán lọ́jọ́ tí mọ́tò wọn takú express irú àwọn báwọn tí mo sọ pé wà ní Ìkẹjà yẹn tí mo ní àfáà mi kí lorúkọ ẹ̀ àbáyà mi ò fi yẹ̀yẹ́ wọn but mo kàn ń sọ ni because of the power of God because of the power of God wọn ò béèrè lọ́wọ́ mi wọn ò tọrọ lọ́wọ́ mi wọ́n ní mọ́tò àwọn bàjẹ́ express wọ́n dẹ̀ ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ I feel so sorry because èmi dẹ̀ ní mọ́tò yẹn wọ́n ní mọ́tò yẹn ò dá mọ́ àwọn tí ń bẹ àbúrò wọn kó rà fún kò rà but mo wá wò pé mo máa ní mo bá ti fún wọn kò lè affect mi ṣó ti yé gbà and I give it out ọdún wọn ò mọ́ fún mi ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run tó dá mi sílẹ̀ ni tó jẹ́ kójú mi máa dán kó máa dàbí ọmọ kékeré àwọn àbúrò mi míì wọ́n dàbí wọ́n gbójú mi lọ ṣùgbọ́n mo dúpẹ́ fọ́lọ́run kò ṣe
ṣe agbára tèmi náà kọ́ agbára Ọlọ́run ni so I give God the praise I give God the honour ẹ ṣẹ́gun ẹ̀yin olólùfẹ́ mi ìwọ ọmọ ìyá mi àbúrò mi ọmọ àbúrò màmá mi lẹ́ni náà ni mo rí a lot of connection tó yẹ pé mọ̀ sí mi ṣì wà láyé sí màmá tí wọ́n ti kú ẹ̀gbọ́n màmá mi tó bí màmá wọn ti kú so my mommy now today I'm also happy again she is going to be calling àwọn ọmọ ẹ̀gbọ́n wọn kan àwọn ọmọ family wọn kan tó jẹ́ pé I connected with one of them today they are going to be calling each other God is going to cement some things that ẹni tí gbogbo àwọn ọ̀tá tó ti bàjẹ́ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn I know pé tó o bá ṣe dáadáa o ò ní kú sípò búburú yẹn ọ̀tá lè gbógun but o ò ní wọn ní borí ó ní Ọmọwùmí Abímbọ́lá yes ọmọ mi Abímbọ́lá Abímbọ́lá yes aunty yes God bless you bá mi kí sister mi o kó bá mi fún wọn kó lè fún wọn number mi bóyá kó pè mí kó dẹ̀ bí kò send number kẹ́mi náà kí wọn you know because she's a very good person to me mo mọ̀ ìgbà tán jẹ́ permanent secretary ní Lagos State she always help me even when I was in the government college ó pẹ̀lú ngbà yẹn lọ́hùn tí mo sọ pé mo mọ̀ àti Bímbọ́lá àwọn inspector tó máa ń wá sí school tó máa ń wo school government college ó pẹ̀lú nǹkan tí Ọbájìmí fi fún mi ní audience dáadáa bẹ́ẹ̀ ni àti Bímbọ́lá ọmọ wọn ló wà lábẹ́ bíbá we live together she's my auntie nígbà yẹn lọ́hùn àdúgbò wọn àwọn ni mo choose so I choose some people to be my area sister we have a lot of sisters in àdúgbò but gbogbo àwọn tí mo choose the area sister they are all good they are all successful they are all wonderful people to me today ọmọ wọn kan ló wà lọ́ndà ṣáàtì mi yìí tó ní yes aunty bẹ́ẹ̀ ni bí ọmọ ló ṣe rí òun àti Ṣọlá ẹni tó tẹ̀ lóhun ẹ̀mí study command mi òun ni first born Wùmí ni first born ẹnìkan tẹ̀lé ẹnìkejì kí lórúkọ kejì last born ni Wálé yẹn ni òun àti Ṣọlá wọ́n jọ wà báyìí ni best friend ni wọ́n jọ lẹ̀ pọ̀ báyìí ni ọmọ mi so and we live together láti kékeré so àǹtí Bímbọ́lá náà kẹ̀dẹ̀rẹ́ tó bá lọ káàkiri wọ́n jẹ́ kíní ní Lagos State ńgbà yẹn health ni wọ́n wà àmì education ni wọ́n wà so is a boss tó máa lọ káàkiri gbogbo schools so gbogbo boarding school gbà yẹn tí gbogbo principal bá ti rí àǹtí Bímbọ́lá báyìí tó bá ti dé wọ́n máa tọ̀ sára ni torí pé gbogbo report tó bá ti sọ fún ní state òun náà ni wọ́n máa give dé federal level so ńgbà tí wọ́n wá sí school tó ń rò pé Bọ́lá tún mọ princess tún mọ àǹtí yìí tí wọ́n bá lọ bí princess mọ̀yàn bẹ́ẹ̀ tí wọ́n bá lọ bí princess mọ̀yàn bẹ́ẹ̀ I don't normally talk bad about people until tí mo pàdé àwọn kan tí mo bẹ̀rẹ̀ sí sọ but I always praise people I always embrace people they know my story they know me from home nothing tí mo máa sọ tí màá fi purọ́ bẹ́ẹ̀ ni torí pé tí èèyàn ò bá mọ̀ Ọlọ́run mọ gbogbo ẹ̀ mo dẹ̀ sọ fẹ́yìn tẹ wà lábẹ́ ṣáàtì mi lónìí just do good because it will come after you tomorrow bẹ́ẹ̀ ni tó bá yẹ pé mo ti ṣe burúkú ni báwọn ọ̀tá àti àwọn tó jù mí lọ wọ́n ṣe dìde sí mi ọ̀tá mi àti kú wọ́n ti wá ibi sí mi wọ́n ti sàsí mi lójú oorun wọ́n ti fẹ́ kí n sínwín wọ́n ti fẹ́ kí n ṣe èrè kò sí wọn tí wọ́n ti ṣe fún mi wọ́n ti bí àwọn èèyàn sí mi tó jù mí lọ but ẹ wá wo bí Ọlọ́run ṣe fún mi ní strength ẹ wá bí Ọlọ́run ṣe ń bá wọn jà kì í ṣe mi náà torí èmi kí ni okun mi kí ni agbára mi láti kojú ìjà sí àwọn ogun tó wà lórí Facebook ẹ wo yẹ àwọn èèyàn tó ti pè wọlé tó máa dìde sí ẹ bó ṣe ń ṣe physical náà ṣe spiritual yẹn but ẹ wo Ọlọ́run ò jẹ́ kí n ṣubú sí any of their trap mo dẹ̀ gbàdúrà fẹ́yìn olólùfẹ́ mi agbogbo yín tẹ̀tẹ̀ love àti like fún mi lẹ́yìn ẹ ò ní ṣubú sí trap lórúkọ Jésù pápẹ́ ọ̀tá ò ní mú yín pápẹ́ ayé ò ní mú yín mo sì ń bẹ Ọlọ́run ni o ẹni tó lọ́ọ́ máa lò fún mi mo dẹ̀ mọ̀ pé ó máa lò mo dẹ̀ mọ̀ pé the Lord will revive my business it will revive because I love to do business and because I have a lot of people to touch I have a lot of life kì í ṣe pé láti jẹ́ pé kí n kàn lówó kí n máa fi bùgá no kí n bá ti múra mo simple gan I'm a very simple person mo lè wọṣọ tó fáyín o but mo simple to the core and I'm honest and I'm very what I'm humble mo lè pe ẹgbẹ́ ọmọ mi ní aunty brother this is me for you so do good to all men especially the house of faith thank you very much for today Bimbo please God bless you my dear only being a giver since we were small òun ló sọ̀rọ̀ yìí Ọmọwùmí Abímbọ́lá only yes so aunty has been a giver since we are small more blessing always thank you ma God bless you àbúrò tèmi orí ẹ ò ní burú ibi tó ti ń ṣiṣẹ́ ní Lagos State yẹn ọ̀run ti gbàyè fún ẹ ó máa ga ni nínú àwọn tí wọ́n máa pè ní orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ important person because bàbá yín is very important your mother also is important in Lagos State ló máa wà important ní ọ̀run orí já orúkọ tiẹ̀ náà wálẹ̀ gbogbo yín pátápátá tẹ appreciate mi lónìí tẹ pọ́n mi lé o aṣọ àpọ́nlé ẹ lè máa wọ̀ ní on the 1st of May lórúkọ Jésù ẹ̀yin ò ní bá wọn wọṣọ àbùkù ẹ ní wọṣọ ikú tó ń lọ ládùúgbò ọbẹ tíbi tẹwà tó ń lọ nílùú bí tẹwà kò ní pa ẹ̀yin ìyà ò ní jẹ yín orí yóò ní gbàbọdè God bless you ẹ tẹ́ bá dẹ̀ ti fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ you can send me to them reach to some people if you send money to my account immediately because lánàá yẹn mo ní mo fẹ́ fún àwọn èèyàn 20 lówó gbà tó yá mo sọ di 30 gbà tó dá mo sọ di 40 àwọn bíi 300 people ló send account number sí mi èló gangan ni Ọlọ́run èló gangan lè mí tí mo
owó tí mo fẹ́ lára you know because mo rí pé mo ń so oúnjẹ yẹn bí mo ṣe wá ṣù ẹ̀ lánàá ó dàbí oppress ó dàbí pé èèyàn ń ṣàkọsíyàn ó dàbí pé ó ń yànyàn lójú mi ò feel good mo ní let me go out and pay this thing let me just go and bless some people kó má dàbí pé mo ń ṣègbéraga sí wọn àbí mo fi oúnjẹ yànnà lójú so ohun tó bá ní má fi ṣègbéraga síyàn ipò oúnjẹ ohun tó da ìwà burúkú ni kò sọ pé ó oppress ìwà tí ò da ni humble yourself so that it gives you long life and when you touch people's life it also make you ó ní nǹkan tó ń ṣe is a medicine ṣó ti yé is a medicine o kò ṣe oore tó máa ṣe tó pé o fẹ́ gbà kan o káwọn èèyàn lè rí ẹ no. So thank God some people said that now a lot of people see me àwọn tí bá sọ pé mo fún pastor lówó èmi ẹ wo nǹkan tí mo ṣe nígbà tí wọ́n lé Àánú Òjó ní church lébùté mẹ́ta pastor Àánú Òjó gbogbo èèyàn ló kọ̀ wọ́n àwọn fíl tó love wọn ló ṣe kíni ló tẹ̀lé wọn lọ èmi kúrò ní church CAC mo darapọ̀ mọ́ church Àánú Òjó mo bless àwọn èèyàn gbogbo iṣẹ́ tí mò ń ṣe nígbà náà oyè kapasata ṣe thank you Father Lord I worship you even when people tó bá sọ pé irọ́ ló pa o mo dúpẹ́ fún Ọlọ́run people àwọn tí ìyá wọn ti kú tí wọ́n bá ní wọ́n rówó school san bí mo ṣe ń ṣiṣẹ́ ṣe ni mo fi ń sin àwọn èèyàn mo dẹ̀ mọ̀ wípé ọmọ tèmi ò ní jìyà Adébùkọ́lá mi láéláé èèwọ̀ ní ebi ò ní pa ìyà ò dẹ̀ ní jẹ mí náà I give God the glory I give God the glory àwọn Àánú Òjó àti lára àwọn pásítọ̀ yẹn lọ́jọ́ náà lọ́hùn ló sọ pé gbogbo àwọn tẹ help gbogbo wọn ló wà ní ipò gíga bọ́ wọn ṣe nǹkan kan fún yín mo ní kò sí problem so far tọ́lọ́run bá ti ṣe fún mi ó ní ìpinnu fún mi ó níbi tó mú mi lọ kò ń ṣe mí ni mo dára mi he knows me bẹ́ẹ̀ ni kó tó jẹ́ kí ìrìn àjò ayé mi kò rí bó ṣe rí bẹ́ẹ̀ dẹ̀ rí o ẹni tó ń blog tó ní ọjọ́ ọmọ gbé lórúkọ Jésù èmi máa ń pa àwọn ọmọ ọlọ́mọ lẹ́rìn ni èmi ò ní bá yé ọmọ ọlọ́mọ jẹ́ lórúkọ Jésù ire ní tèmi lọ́jọ́ gbogbo thank you Father. Àbúrò mi tó ṣe a lot of mo ti sọ pé this is going to be my family ọmọ family mi irú ọmọ bíbọ yẹn àbúrò mi ni another àbúrò mi wà ń bíbà yìí sìn ẹni tí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ lẹ́ni tó pé màmá wọn ti kú àǹtí mi yẹn when I remember her today I cry also ẹ̀gbọ́n màmá mi ló bí very beautiful àǹtí ó sọ fún mi pé àwọn àbúrò mi kan òun wà ní ibo ló wà náà Iman ìkan wà ní Spain ìkan wà níbẹ̀ yẹn they connect me with me mo dẹ̀ láwọn tó kù yẹn mo fẹ́ get wọn because bí gbogbo family wa ṣe dàrú I don't want it but God have a purpose concerning our life àwọn tí wọ́n ríra wọn mọ́ many of them they are going to be connected back so do good to all men especially to the house of faith my darling beautiful I'm going to celebrate you. I'll post it, your picture right now. People will help me to do what? I will pray for you. And people will help me also to celebrate you. I celebrate you. You will live long. Àǹtí mi yẹn kú, àǹtí Ẹ̀bùn lórúkọ màmá ẹ̀. Àǹtí Ẹ̀bùn kú ní kékeré. Ìwọ ò ní kú ní kékeré. Lórúkọ Jésù gbogbo ọmọ tó bí. Ò ní mọ sàréè kankan. Ò ní gbọ́mọ sọnù. Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ jì ẹ́. Lórúkọ Jésù. Ibi tí ìyá yín ò lè dé láyé. Tí bàbá yín ò lè dé láyé. Ọ̀run máa gbé yín kọjá abẹ. Ní koríta tán máa ń délé yín. Tẹ́ kí ń kọjá abẹ. Tí Ọlọ́run á gbé ìwọ kọjá bẹ̀ ó ní ṣàgbákò eléyìí ò ní jẹ́ àṣemọ fún ẹ 40 years ló pélé ní o and you are the last born of that my aunty there lórúkọ Jésù orí yín ò ní gbà bọ̀dẹ̀ ó ní mọ ìkorò èyí tó ń jẹ kòrò nínú yín ọ̀run gbaṣẹ́ ìkorò lára yín ó gbóúnjẹ kòrò lórí tébù yín ó wá tẹ́ tábìlì sílẹ̀ níwájú gbogbo yín pátá you will be the end of the day àwọn tó ń fi nà mìíràn tó jọmọ àwọn tó ṣe ọ̀run kó wọn kó sí wọn nínú ètò wọn lòun ní orúkọ rà máa jìyà ọmọ tèmi náà padà wálé àwọn tó fogun jà mí ojú tì wọ́n ire ní tèmi ayọ̀ ní tèmi thank you all everybody I worship God for your life this morning gbogbo ẹ̀yin tẹ́ celebrate ṣe tẹ́ love lónìí ayọ̀ ní tiyín sẹ́ ẹ máa lọ láti ní ògo dé ní ògo ẹ máa lọ láti ní ọlá dé ní ọlá àwọn tó sọ pé ṣe ló ń fi owó bẹ àwọn tó ń tó ṣe àwọn tó mọ̀ mí láti kékeré tó mọ̀ mí gbà tí mo ṣe Bíṣọlá àwọn tó mọ̀ mí láti ilé wọ́n mọ̀ pé I'm just like this gbogbo nǹkan tí n bá ní aṣọ méjì mo ready láti fún ẹ nìkan kémi wẹyọ kan kájọjọ máa rìn lọ that is me for you torí pé mo ti jẹ ìyà mo dẹ̀ mọ̀ nǹkan tó wà kéèyàn wà láyé kó má ní bàbá kó má lẹ́ni tó kí ẹ̀ fún kó súná ọjà mo mọ̀ torí ẹ̀ ní Ọlọ́run ṣe fún mi ní spirit tó fún mi he is a good spirit of God now to work for him and I will work for God to the end of my life kò ní kọ̀ mí kò dẹ̀ ní fi mí sílẹ̀ ojú ọ̀dẹ̀ ní tì mí láéláé torí pé ẹni tó bá ti bólúwa rìn yóò dà kò ní dogun òfo ó ní yóò dà bí òkè Síónì tí a kò lè jí ní ìjì ni yóò fi yẹ fòbìdì bẹ́ẹ̀ ni kì yóò sì rẹ́ ire ní ti gbogbo ẹ̀yin náà o tẹ̀tẹ̀ lọ́ọ̀fù lónìí mi ò tí gbàrú lọ́ọ̀fù yìí rí lórúkọ Jésù gbogbo owó tẹ́ fi tẹ̀ ẹ ò ní fi gbọ́mọ sí ẹ máa ka owó ni ojú owó ní pọn yín ìyàwó ò ní jẹ yín ọ̀nà ṣí fún yín ọ̀nà là fún yín orí yín ò ní gbàbọ̀dẹ̀ ẹ ò ní ṣàìsàn ẹ ò ní jẹ́ èébú fún ilé yín lórúkọ Jésù ògo
ilé yín wọn ò ní pa wọn ò ní fi ṣẹ̀ sí nítorí pé Ọlọ́run gbé mi kalẹ̀ mo dẹ̀ mọ̀ mi ò fi ṣe ìgbéraga mo mọ̀ pé ògo ilé ni mí ṣùgbọ́n wọ́n kọ́kọ́ disgrace Joseph orúkọ oríṣiríṣi ni wọ́n pè wọ́n kúrò mọ́ wọ́n ló ṣàgbèrè ni wọ́n ló gbéraga ni ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ torí pé Ọlọ́run mú lọ bì kan mo mọ̀ pé ibi tí Ọlọ́run mú mi lọ láyé I will get there I'm going there I will get there and I will sit there and I will succeed there ẹ̀yin náà máa délẹ̀ lérí yín o so shall it be thank you I'm a fẹ́ ṣe lọ love you mo máa padà wá ṣe ṣáà tẹ́nibọ̀dì bá fẹ́ fún anybody nìkan because ebi ń pa àwọn èèyàn Nàìjíríà tí n bá ní mo wish pé kí n kàn ní like $5,000 ní dollar máa kàn pín fún àwọn èèyàn ní máa pín fún wọn díẹ̀ it will get to a place and you know what you put smile on that people's face and then ó máa jẹ́ kéèyàn reduce the crime also when you love people by your side tí bá jẹ́ àwọn aláìmoore àbá àpàyàn tá a ṣe fún tẹ́lẹ̀ tí wọ́n wá sọ̀rọ̀ àwọn dógún yẹn àwọn tó bá reduce tó bá fún àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ ó máa reduce the crime tó bá èmi nǹkan tẹ́mi máa ṣe fún àwọn èèyàn nìyẹn tí mo máa fi bá àwọn tó bá jẹ́ mo mọ̀ pé criminal ni irú kó wọ́pọ̀ yẹn ní Dubai money don't do that again you can do business you can work and be somebody and okay yami this is what I used to tell people okay so and I know God is going to give me blessing that I will tí máa fi complete tí máa fi ṣiṣẹ́ fún Olúwa bẹ́ẹ̀ ni it is well thank you very much I love you guys bye for now bye. Happy new month once again. Have a wonderful day. I'm coming back to do another shot. Bóyá ká kàn joke, ká kàn sọ̀rọ̀, naturally. But tí mọ́tò lélẹ̀, bẹ́ẹ̀ ẹ ṣé gan.